bàgùn yèyé àǹkọ́gun àdá yèyé àgbà kí n fi balance mọ̀mọ́ Bímbọ́lá ní kí á dé mọ̀mọ́ Ayọ̀ Adé Alexandra làbí ń kọ́ sẹ́ńbẹ̀ lálàáfíà rárá aya Samson Adéyínká ìwọlá àjọjọ ìwọ ni mo wá kó bẹ̀rẹ̀ fún bí bá ń bẹ̀ láyé rẹ̀ pé wọ́n bọ̀ lábà bí bá ń bẹ̀ lẹ́kùnlẹ̀ pé wọ́n bọ̀ ní gbàgede Àṣàkẹ́ ọ̀la lè fi jẹ́ mo dé sí Ọlọ́run ó kà ń ti lọ nílò oníjẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. Ọdún ẹ̀ lóde mo wá bá ọ ṣe ọdún ẹ̀ lóde mo wá bá ọ ṣe bó bá dàmọ́dún ká tún ṣọdún ìdùnnú ọdún ẹ̀ lóde mo wá bá ọ ṣe ọdún ẹ̀ lóde mo wá bá ọ ṣe ọdún ẹ̀ lóde mo wá bá ọ ṣe bó bá dàmọ́dún ká tún ṣọdún ìdùnnú ọdún ẹ̀ lóde mo wá bá ọ ṣe. Yèyé àpèsìn ajọ́ ńlá ń bọ́ sẹ́dí Àṣàkẹ́ o ọmọ òmùgbárẹ̀ ìyàfẹ́tí kọ́lá wálé ọmọ arọ́tíwẹ̀ bí òjò Ìkòyí ẹ̀sọ́ ọmọ àgbọ̀n ọyùn jọ́bí lòlú ọmọ adarí ikú kọ̀ọ̀kọ̀ọ̀ba òrékèlẹ́wà adáradélẹ̀ bí òṣùṣùn aya Adéyínká àmọ́ bí ọjọ́ gbajúmọ̀ obìnrin òní gangan làyájọ́ ọjọ́ bí rẹ̀ Aláṣàkẹ́ bọ́ gbóhùn mi ọ̀dìdì ara ọ̀làwúwo àṣẹ èyí ṣàmọ́dún ọdún ayọ̀ lọ́sẹ̀ mọ́ṣẹ́ Àṣàkẹ́ òdìmọ̀ gbọ́dún dùn ẹnu mi ọmọ Oníkòyí ọmọ Àgòyì bá ń bá pèrè ọba sì fi dà lálẹ́ gàrà ojúmọ́ tó mọ́ lónìí ojúmọ́ rẹ ni òpó ọdún bó bá wẹ̀ mọ́ kó jíire bó bá wà fèrè mọ́jọ́ kó jíire sáré mi ò mọ̀ bábọ̀ sẹ̀dé bá ti jíire àbùsẹ̀bùsẹ̀ òpó ọdún ọmọ lọ́dún òní mo bá wọn dúpẹ́ forí mo bá wọn dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ tó tún ní ọ̀rọ̀dún Elédùmarè tí ó jáyọ́ fọmọ dáhùn lágara ní bá wọn dúpẹ́ fún òkú àjọ̀dún orí kádùn mọ́mọ́ bí bọ́dákùn mọ́ bọ̀ lọ́dọ̀ mi onílò oníjẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ Àṣàkẹ́ ọ̀la lèmi jẹ́ mo wá bá wọn dá sọ́dún torí oyin mo tiẹ̀ nínú àwọn fara ejò lámọ̀ tiẹ̀ nínú ọ̀pá orí epo ló mọ̀ tiẹ̀ lálárèrè yìí mọ̀ tiẹ̀ nínú ngbólá Àṣàkẹ́ olókọ̀ tèmi ọ̀ọ́ni fẹ́lẹ́ ìsànṣẹ́ mọ́ ọ̀pọ̀ ọdún. Mo dé sí Ọlọ́run Àṣàkẹ́ mo dé sí Ọlọ́run ó kà ń ti lọ ọkọ ló rán mi wá bí ó ní ń wá mọ̀ kìyọ́ bí ológun ẹ̀rọ ó ní kìyọ́ bí ọlọ́gbọ̀n bàbàjà ó ní kìyọ́ púpọ̀ kìkì ọkùnrin owó mọ̀mọ́ Bímbọ́lá mọ̀mọ́ Alex Ìkòyí ẹ̀ṣọ́ ni ọmọ mọ́kì àwọn bàbá tó bí ọlọ́mọ jájọ délé mọ́sá ọmọ enílé owó ọmọ Olúkòyí sáńpé ọmọ oníbọn mẹ́ta nsàlẹ̀ ọjà ọmọ oníbọn mẹ́ta bí bàbá yín báyìí nǹkan nínú ilé ọmọ ayìn nǹkan lóde ọmọ dòdò mórin gẹ́rẹ́ ìkòkò bí ní ọ̀hún dòdò ọ̀tẹ̀rì Àṣàkẹ́ mọ̀ ń gbóhùn ẹnu mi dáadáa ọmọ bíbí inú òbí ní ọ̀hún dòdò ọ̀pọ̀ dòdò orí ẹṣin ni ọmúgùn mi má mọ́kọ̀gùn mi nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ inú ló bí pàǹtí etí ló dági odò dúró nílé yín ìwọ tún lọ́mọ tápà lè ń pé ọmọ ìgbèjé ìlẹ̀kẹ̀ òkú tápà wọn sọ̀rọ̀ sí àwẹ̀ tápà wọn sọ̀rọ̀ gbà ẹ̀gbọ́n náà Àṣàkẹ́ ta ni ó bá mi wá òwú tútù ó kẹ́ ẹ
pọ̀ fún yọ̀yọ̀ dágbọ́ fa álẹ̀. Akíkanjú ni ìran bàbá tó bí ọlọ́mọ torí wájú ni wọ́n fi gbọ́ta. Ǹlẹ́ ọ̀hún máa fọ̀ bẹ́ẹ̀ kẹ̀ ń jagun ẹ̀kọ́rọ́. Àṣàkẹ́ mọ́ dá gọ̀jọ̀gọ̀jọ̀ ní kojúlẹ̀ mọ́lẹ̀ láíláí àgàrà owó onídàá onílé ayé ń bí. Àtijọ́ péjú sọdún ẹ̀ lẹ́yìn náà àṣẹ ìsàmọ́dún ọ̀ní tètè kú torí mo rójú ọ̀la lọ́nà rẹ̀. Orógbó ló ní ohun gbogbogbò, òbí ló ní ohun bí kú dànù. Ó gbó bí àwọn àgbà kan tán fowú sóńdé ọrùn níjọ́sí. Owó ọ̀hún gbogbogbò ó sì ń dókínní. Ọ̀ọ́ni ṣubú ara ọ̀ọ́ni ṣubú ẹ̀mí láéláé ọdún ayọ̀ lọ́sẹ̀ mọ́ṣe. Báyé bá ń jáyé bẹ́ẹ̀ ni nǹkan bá torí rẹ̀ jáwé ewé à ń sunko. Èèyàn tó torí rẹ̀ pògèdè ògèdè onígbà. Àṣàkẹ́ olóko tèmi ọdún ayọ̀ lọ́sẹ̀ mọ́ṣe. Ohun burúkú ò ní wọlé tàn án wá, ohun burúkú ò ní hàn ṣe. Amẹ́ríkà lọ́wọ́ tó hàn tí sì ń ṣe ajé ní wẹ́rẹ́wẹ́rẹ́ wọn ò dídì ọmẹ́rù wálé. Bó ti wá wù kọ́ hàn pẹ́ nílé ayé tó òní mọ̀ sáré ọmọ. Kádà ni wáyé ọjọ́ jẹ́ ọmọ nílé ayé o. Àṣàkẹ́ ọkọ̀ ọdún. Ọtí sọdún eléyìí ọdún ayọ̀ lọ́sìn mọ́ṣe. Méèdáwọ́ rárá olówó orí rẹ̀ ló rán mi wá bí olólùfẹ́ rẹ̀ alájọrin rẹ̀ ló tà mí lólobó. Samson Ariwoọlá Adéyínká ló ní mọ́ kí ọ ní gbèdé gbẹ̀jọ pọ̀ ọdún. Àgbẹ̀ṣe tán rè ìlú àárọ̀ o, àlùkò ṣe tán rè ìlú Kòsùn, lékelèké ṣe tán rè ìlú Kẹfún. Àṣàkẹ́ dákun jẹ́ mọ́fẹ́lẹ́ ìṣe lọ. Àṣàkẹ́ ọ̀la lèmi jẹ́ the chanting diva abilọ́yọ̀ ara ròdò abirùn. Ìmọ̀gún